wá ṣe iṣẹ́ ìyanu nínú ayé mi o. Bàbá wá gbé ògo rẹ̀ ga. Ẹ̀mí mímọ́ wá jọba. Wá ṣe iṣẹ́ ìyanu nínú ayé mi o. Bàbá wá gbé ògo rẹ̀ ga. A ó wá yìn ọ̀nà ọba mímọ́. A ó wá yìn Ọlọ́run wa ọba ògo, ọba ògo. Ìwọ Ọlọ́run Elédùmarè a gbé yín ga fún ọjọ́ òní. Ọba tó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ. Ọba tí máa ń gbóhùn àdúrà wa, tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run tó gbọ́ gbogbo èdè, tẹ́wọ́ gba ìyìn wa. Ọlọ́run tó ń ṣe ìṣàkóso gbogbo ayé, tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wa. Ìwọ ni Ọlọ́run láé àti láéláé. Ìwọ kan náà ni lánàá, bákan náà sì ní lónìí, bákan náà ló sì máa jẹ́ títí láéláé. Ọlọ́run tí kò yí padà, àyípadà. Ọlọ́run tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wa. Olúwa tẹ́wọ́ gba ìyìn wa. Ọlọ́run tó máa wà nígbà táyé ò ní sí mọ́. Ògo ló yẹ ọ́, ògo ló yẹ ọ́, ògo ló yẹ ọ́. Olúwa bá gbogbo ọ̀nà tá a ti gbà dẹ́ṣẹ̀ sí, dáríjì wá Ọlọ́run. Wá ń lọ sínú ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, bá wa sọ̀rọ̀. Tọ̀ mọ́lẹ̀ sínú ayé wa. À ń fẹ́ mọ́lẹ̀ ọjọ́ ayọ̀ rẹ kó mọ́lẹ̀ sí wa. Jẹ́ ká ayé wa kó gbà yí padà. Gbogbo ibi tí a ti ní ìbànújẹ́, gbogbo ìbànújẹ́ wa sọ́ di ayọ̀ báyìí. Gbogbo òkè ìṣòro ayé wa sọ́ di pẹ̀tẹ́lẹ̀ Olúwa. Jẹ́ ká lè fògo forúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín. A gbé Ọlọ́run ga. Ọlọ́run ìjọ Àpọ́sítélì ti Kristi ní àgbáyé. Ọlọ́run tó sì ràn wá lọ́wọ́ nípa ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa bá ṣe ń tẹ̀síwájú. Ẹ má ṣe gbàgbé àkọ́rí gbòòrò wa, Ọlọ́run nínú ìṣàkóso ènìyàn. A ti wà ní ẹ̀kọ́ kẹwàá sí ìjọba tó pínyà sí méjì. A rí ní ọ̀sẹ̀ tó kọjá bí Ọlọ́run ṣe gbé àwọn ọba dìde àbí bí Ọlọ́run ṣe gbé ọba kalẹ̀. A dẹ̀ sọ nípa ọba Sọ́ọ̀lù, èyí tí ń ṣe ọba àkọ́kọ́ tí Olúwa yàn sórí ìtẹ́. A rí gbogbo ìṣe rẹ̀, a rí bó ṣe ṣe. Ó ṣe ìjọba náà fún 40 ọdún, as in 42 years, 42 ọdún. Fún àwọn ìgbà tó fi ṣe ìjọba lórí ilẹ̀ Ísírẹ́lì àti àwọn ibi tí ó ti kù díẹ̀díẹ̀, bó ṣe mú Ọlọ́run bínú àti bí Ọlọ́run ṣe wá ẹlòmíràn ẹni bí ọkàn rẹ̀ láti lè fi ṣe ọba. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé tá bá ń sọ nípa àkòrí wa, ó máa ń jẹ́ àkòrí tá láti ṣiṣẹ́ lé lórí fún ọ̀sẹ̀ méjì gbáko. Sí ìjọba tó pínyà sí méjì, a ní láti wò ní ìpele bó ṣe di pé ìjọba tó jẹ́ ìjọba tó níṣọ̀kan tó fi wá di ìjọba tí a pínyà sí méjì. Tá bá wá kọ sórí wa, a máa rí nínú àwọn ọba kínní orí 11 ẹsẹ̀ 21. Ọba kínní orí 11 ẹsẹ̀ 21, that is 1 Kings chapter 11 verse 31. Ó ka ìbáwí sì wí fún Jeroboam pé ìwọ mú ẹ̀yà 10, nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé, wò èmi ó fa ìjọba náà ya kúrò ní ọwọ́ Sólómọ́nì, èmi ó sì fi ẹ̀yà 10 fún ọ. Àkọ́sórí ni. Now ó sì wí fún Jeroboam pé ìwọ mú ẹ̀yà 10, nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé, wò èmi ó fa ìjọba náà ya kúrò ní ọwọ́ Sólómọ́nì, èmi ó sì fi ẹ̀yà 10 fún ọ. Tí a bá wo àwòrán tó wà ní bíbà, lábẹ́ àwòrán yìí, àwọn kọ̀ọ̀kan síbẹ̀ ní Jeroboam ní àwọn èrèdí tó jẹ mọ́ ti ara ẹni àti ti òṣèlú láti kọ́ ère wúrà náà, láti ṣe àgbékalẹ̀ ojúbọ àtọwọ́dá àti yíyan àwọn àlùfáà láìyẹ. Ṣùgbọ́n kò sí ìdí tí ó kúnjú òṣùwọ̀n tó láti kó àwọn ènìyàn Ọlọ́run kúrò lọ́dọ̀ rẹ̀. Má ṣe wà ní ojú ọ̀nà ìpínyà pẹ̀lú Ọlọ́run nítorí pé òun dáàbò bo ìjọba ìlú rẹ̀. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa rí èrèdí tí Jeroboam ṣe gbé ìgbésẹ̀ tí ó gbé
àti pé ohun tó tún jẹ́ kó máa dídí mọ̀ fún wa wípé ìwọ má ṣe kọlu Olúwa Ọlọ́run rẹ. Ní ọ̀sẹ̀ yìí a ń láti wo ẹ̀kọ́ èyí tí a ń láti wo kókó ẹ̀kọ́ a pín sí ọ̀nà méjì. Israẹli gẹ́gẹ́ bí ìjọba tó ní ìṣọ̀kan. 2. Israẹli pínyà. Israẹli gẹ́gẹ́ bí ìjọba tó ní ìṣọ̀kan la máa wò ní òní. A ó ń sọ̀rọ̀ nípa Dáfídì ẹni bí ọkàn Ọlọ́run, bí Sólómọ́nì ọlọ́gbọ́n tó jẹ́ òpè tàbí ọlọ́gbọ́n tó jẹ́ òmùgọ̀. Ọ̀rọ̀ ńlá ni èyí. Tá bá bẹ̀rẹ̀ láti yá, ó ní Dáfídì ẹni bí ọkàn Ọlọ́run. Gẹ́gẹ́ bí Israẹli gẹ́gẹ́ bí ìjọba tó ní ìṣọ̀kan. Tá bá wo Sámúẹ́lì kínní orí 13 ẹsẹ̀ 14. Sámúẹ́lì kínní orí 13 ẹsẹ̀ 14 àti Sámúẹ́lì kínní orí 14 tá bá kà láti ẹsẹ̀ 1 síwájú. Tá bá tún wo Sámúẹ́lì kejì orí 5 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3 àti àwọn ọba ìkíní láti orí 1 láti ẹsẹ̀ 1 lọ síwájú, tàbí àwọn ọba ìkíní láti orí 3 láti ẹsẹ̀ 16 sí 28. Then ọba kínní láti orí 11 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 40. That is 1 Samuel 13 verse 14, 1 Samuel chapter 16, 2 Samuel 5 1-3, 1 Kings chapter 1 upward, 1 King chapter 3 16-28, 1 King chapter 11 1-40. A máa rí gbogbo àwọn ìtàn wọ̀nyí ń bẹ. Ṣùgbọ́n tá bá kọ́kọ́ wá tí a ní ká wò nípa ti Dáfídì, Ọlọ́run wá ẹni bí ọkàn rẹ̀ rí. Gẹ́gẹ́ bí ó ti wà nínú 1 Samuel chapter 13 verse 14. Ó ní pé ṣùgbọ́n nísinsìnyí ìjọba rẹ kì yóò dúró pẹ́. Ta ló ń sọ̀rọ̀ ní bíbá? Olúwa ló ń sọ̀rọ̀ láti ẹnu Sámúẹ́lì sí ọba Sọ́ọ̀lù. Olúwa ti wá fún ara rẹ̀ ọkùnrin tí ó ń wù ní ọkàn rẹ̀. Olúwa pàṣẹ fún kó ṣe olórí fún àwọn ènìyàn rẹ̀ nítorí pé ìwọ kò pa àṣẹ tí Olúwa fi fún wọn mọ́. Ó máa ṣe o. Olúwa pàṣẹ fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ wà ní ọkàn ara rẹ̀. Tí a bá wo Bíbélì gẹ́gẹ́ bí ó ti wà nínú John chapter 4 from verse 23. Tí a bá kà, a rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Nígbà tí Ọlọ́run Jésù Kristi ń bá obìnrin ará Samaria ní sọ̀rọ̀ tó bá pàdé létí kànga. Ẹ máa wo verse 23 o. Ṣùgbọ́n wákàtí kan ń bọ̀, ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni bàbá ń wá kí ó máa sin òun. Ọlọ́run ni bàbá, òun sì ń wá àwọn ẹni tó máa sin òun nínú ẹ̀mí àti nínú òtítọ́. Tá bá kà síwájú 24, ẹ̀mí ni Ọlọ́run, àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. Tá bá wo ọ̀rọ̀ yìí dáradára, ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ni àwọn èèyàn tí ń fi fún. Pé báwo lèèyàn ṣe lè sin Ọlọ́run nínú ẹ̀mí àti òtítọ́? Ìgbà tẹ́mi mọ́ máa ṣàlàyé fún mi dáradára. Ó ní ẹnikẹ́ni tó bá ní òun sin Ọlọ́run àbí tó ń ṣe ìjọsìn tí kò sin Ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́, pé ìjọsìn ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà. Abájọ a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí. Wọ́n jẹ́ akọrin, tó bá ń kọrin bá wọ́n dùn bóhùn àwọn áńgẹ́lì. Wọ́n dẹ̀ yin Ọlọ́run gbà mí. Ṣùgbọ́n tírú wọn ò bá sin Ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́, ìjọsìn wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà. Ẹni tó ń pe Olódùmarè tí kò bá sin Ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́, ìsìn ẹ̀ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà. Àwọn tó ń pe Ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè ní èdè Arabic, Lárúbáwá, pé Allah, tí ó bá ti sin Ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́, ìjọsìn rẹ̀ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà. Ó kàn dàbí ìgbà tí Kéènì àti Ábẹ́lì tó ń rú ẹbọ sí Ọlọ́run. Ọlọ́run kọ̀ ẹbọ Ábẹ́lì, ṣùgbọ́n Ọlọ́run tẹ́wọ́ gba ẹbọ. Ọlọ́run kọ̀ ẹbọ Kéènì, ṣùgbọ́n tẹ́wọ́ gba ẹbọ Ábẹ́lì. Praise the Lord. A máa wí kí ni èrèdí? Nítorí Ọlọ́run wá àwọn ènìyàn tí ó máa sin òun nínú ẹ̀mí àti
àti nínú òtítọ́. Lára àwọn náà ló ń wá tó fi rí Dáfídì. Ó rí Dáfídì ẹni bí ọkàn rẹ̀, ẹni tó máa yàn láti ṣe adarí àwọn ènìyàn rẹ̀. Báwo ni wọ́n ṣe lè sin Ọlọ́run nínú ẹ̀mí bí kò ṣe nípa ẹ̀mí mímọ́? Kò sẹ́nikẹ́ni tó lè sọ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni bí kò ṣe wí pé ẹ̀mí mímọ́ ló mí sí. Jésù Kristi sì jẹ́ kó di mọ̀ fún wa nínú John chapter 14 verse 6. Jésù sì wí fún wọn pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ẹ máa gbọ́n tí Jésù wí o. Ó ní èmi ni ọ̀nà àti òtítọ́ àti òtítọ́ àti òtítọ́. Lára àwọn àpèlé orúkọ Jésù Kristi ni èyí. A lè pe Jésù Kristi ní ọ̀nà, a lè pe ní ọ̀nà, a lè pe lótìtọ́, a lè pe ní ìyè. Bíbélì dẹ̀ wí pé kò sẹ́nikẹ́ni tó ń sin Ọlọ́run tó bá ti sin Ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́, ìjọsìn rẹ̀ kò ní jẹ́ tẹ́wọ́gbà. Nítorí Ọlọ́run wá àwọn tó máa lè sọ nínú ẹ̀mí àti òtítọ́. Tó bá ní òun jọ́sìn sí Ọlọ́run, ó láti jọ́sìn sí Ọlọ́run nínú Jésù Kristi. Jésù Kristi là ń pè lótìtọ́. Ó láti jọ́sìn fún Ọlọ́run nínú ẹ̀mí mímọ́, nítorí òun ni ẹ̀mí Ọlọ́run. Òun ni tó lè sọ fún ẹ bó ṣe lè sin Ọlọ́run lọ́nà tó máa ṣe ìtẹ́wọ́gbà. Nítorí Bíbélì jẹ́ kó dé mọ̀ fún wa pé gbogbo òdodo wa ó dàbí àkísà ẹlẹ́gbin. Tá bá wo ìtàn ẹni tá ń pè ní Dáfídì dáradára, nígbà tá bá ka 1 Samuel chapter 16, a máa rí gbogbo ẹ̀ níbẹ̀. Olúwa rán òjíṣẹ́ ńlá yẹn lọ tá ń pè ní Samuel, wòlíì Samuel, pé mo ti rí ẹni bí ọkàn mi o. Kò ń ṣe wípé Samuel mọ̀ níbi kankan. Ọlọ́run fi ìlú tó wà wọ́n. Ọlọ́run tẹ̀ fi ìdílé yẹn gan wọ́n pé orúkọ ìdílé bàbá tó bá ti débẹ̀ báyìí ni kò ṣe. Ìlú ńlá ni ilẹ̀ Ísírẹ́lì. Ó dàbí kó Olúwa rán yàn láti ilẹ̀ Niger State bóyá lọ sí Abẹ́òkúta o, ní ìdílé kan ní Abẹ́òkúta, ní ìdílé àwọn èèyàn báyìí. Mo ti rí èèyàn kan tí ọkàn mi yọ̀ tó jẹ́ ni bí ọkàn mi. Samuel kọ́kọ́ sá pé kí la máa pe léyìí sí, ṣẹ̀bọ́n máa sọ pé Ọlọ́run ò sí níbi máa dàrú. Èmi náà lẹ́ńtọ́ náà yàn lò láti lè yan Sọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọba. Olúwa ní kí ni iṣẹ́ rẹ, kí làwọn èèyàn mọ̀ ẹ́ sí, kí ni mo pè láti máa ṣe. Ṣùgbọ́n láti máa lè ṣe kí ni, máa ṣe ìrúbọ, máa ṣe ìjọsìn gẹ́gẹ́ bá ti mọ àwọn ìránṣẹ́ Ọlọ́run lóde òní. Ohun tí a mọ̀ fún ni láti lè máa gbé ìsọjí kalẹ̀, láti máa kéde ìyìn rere. Lọ láti lọ gbé iṣẹ́ tí mo gbélé lọ́wọ́, lọ ṣe níbẹ̀, lọ kéde ìyìn rere, lọ láti lọ rúbọ. Nígbà tó bá débẹ̀, ṣe ohun tí èmi rán ẹ. Ni Samuel bá débẹ̀, ó yà sí ìdílé. Gbogbo ẹ̀rù tí ẹ bá gbá àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà ìlú. Kí ni wòlíì Samuel wá ṣe nílùú? Ṣé kò yẹ kí nǹkan kan ṣẹlẹ̀? Ilé máa ní pé Ọlọ́run ní jẹ́ kí mọ̀ wọ́ọ̀lù bí a kì í réwú lọ́sọ̀. Wọ́n ní ṣé kò sí o bàbá, kárájíire o, ní àlàáfíà ni, ìròyìn ayọ̀ mo mú tọ̀ yín wá. Ó ní ẹ ya ara yín sí mímọ́ nítorí a fẹ́ rúbọ sí Ọlọ́run. Ó dẹ̀ lọ sí ìdílé Jésè. Ó ní kó gba ọmọ rẹ̀ jáde. Tá bá kà dáradára, nígbà tó máa wá láti lè wá ṣiṣẹ́ tọ́lọ́run, ẹni àkọ́kọ́ tó kọ́ yọ nínú àwọn ọmọ Jésè ní àdájọ́ ẹni yìí ló máa jẹ́ èèyàn tó ga tó rẹwà ní. Ṣùgbọ́n Olúwa ní rọ́, èmi ń wojú o, ọkọ lèmi máa ń wò, má tún ṣe irú mistake yẹn mọ́. Kò ń ṣe òun. Títí gbogbo ọmọ méjèèjì fi kọjá, kò sí ọ̀kan tó jẹ́ kan nù wọn níbẹ̀. Ó wá ya Samuel, ó jẹ́ kàyéfì fún gbà. Ṣé bí gbogbo ọmọ ẹni mo ní pé kò jẹ́ kó wá sí ibi ìrúbọ yìí? Ẹni ẹ má bínú, ó sì kó ẹyọ kan, ó wà ní òkú, ó ń ṣọ́ àwọn ẹran mi. Ó náà ní jókòó títí ó máa fi dé níyìn. Ibẹ̀ yẹn ó confuse me somehow. Ṣé mo ń jẹ́ nǹkan tí ó pé mo bẹ̀rẹ̀ sí ń ronú lé lórí pé kí ló dé tí kò fi ọmọ yẹn hàn Dáfídì. Wọ́n á wò pé àbí bóyá nǹkan kan ṣẹlẹ̀ tí Bíbélì ò ṣàlàyé ẹ̀ fún wa. Tá bá dẹ̀ tún wá àwọn nǹkan tọ́mọ yẹn náà tún máa ń dojúkọ. Ó sọ̀rọ̀ ní ìgbà méjì kan nígbà tó dìgbò fẹ́ lọ kọjú Gòláyátì. Ó náà tó gbọ́n òun lọ́wọ́ ẹkùn, lọ́wọ́ kìnìún. Ó ní òun ṣọ́ agbo ẹran bàbá òun lọ́jọ́ kan. Ní kìnìún yìí bá jáde, ló gbé kan nínú àwọn ọmọ àgùntàn. Òun bá lé, òun gbá lẹ́nu ẹ̀, òun mú kìnìún náà ń lò pa. Ó tún sọ ìtàmọ̀tẹ́kùn náà tó tún ṣẹlẹ̀
that is pé bí ọ̀nà méjì nìkan yìí ṣẹlẹ̀ sí. Wọ́n wò pé ọmọ ọlọ́mọ la máa ń rán níṣẹ́ dé tòrótòró, kí ló ń ṣẹlẹ̀? Àwọn tó jẹ́ àgbàlagbà ló yẹ kó ṣe irú iṣẹ́ tó níwu nínú. Wájú fi jẹ́ pé ọmọ kékeré ìlọrun nǹkan kan láti jẹ́ ló ń ṣẹlẹ̀. Tá bá dẹ̀ tún tẹ̀síwájú sí, tá bá wo àdúrà Dáfídì ní Psalm 51, láti máa sọ nínú àdúrà pé Olúwa ṣá mọ̀ pé nínú ẹ̀ṣẹ̀ ní àìṣedéédé la gbé bí mi. Ẹlẹ́ṣẹ̀ ni ìyá mi, mi ì mọ irú èèyàn tí ìyá ẹ̀ jẹ́. Ìwọ náà tó ń gbọ́ mi nísìnyí, mi ì mọ irú ìpìlẹ̀ rẹ, mi ì mọ bó ṣe rí. Ṣùgbọ́n Ọlọ́run kò ní fi ṣe ibi tó ti gbé jáde. Òun máa ń lo ẹnikẹ́ni tó bá wùn. Tá bá tẹ̀ tún rí nígbà tí bàbá ẹ̀ tún rán níṣẹ́ pé yá lọ sójú ogun kó lọ bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe ń ṣe níbẹ̀ o. Ìgbà tó débẹ̀ àwọn ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ń bu onígbéraga àyà. Ó láti dé level kan tó pé Dáfídì ó voice out náà, kí ni mo ṣe gan? Mo tí ì ṣe mi ìṣẹ̀ yẹn dẹ̀ ń ṣe báyìí, ẹ̀ dẹ̀ ń ṣe báyìí. Ó túmọ̀ sí pé ẹni tí a kọ̀, ó dàbí ọmọ sọ pé ẹni tá rè bíá kò lè tó lè kágò tó wá dẹni tó kọ́lé alárinrin. Ẹni tá rè bíá kò lè pàgò tó wá dẹni tó kọ́lé alárinrin. Ilé àwòṣe fìlà. Mo gbàdúrà náà fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láàárọ̀. Gbogbo táwọn èèyàn lérò pé ò lè dé, Ọlọ́run á gbé ẹ débẹ̀, á gbé ẹ kọjá bẹ̀ lórúkọ Jésù Kristi. Tá bá wo point 1, ní ìkóríta bíbu ẹnu àtẹ́ lu ìwà òmùgọ̀ Sọ́ọ̀lù, Ọlọ́run mú kí ó yé pé òun ti wá fún ara òun ọkùnrin tó wù ú ní ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí olórí fáwọn ènìyàn rẹ̀. Ìyẹn wà ní ọ̀nkà tó wo Iṣẹ́ àwọn Àpọ́sítélì 13:22. Èyí ni ó tún ṣàtẹnumọ́ ní 1 Samuel 16 from verse 1 upward. Ojú kò lè ti Ọlọ́run, ó ti máa ń ní arọ́pò fún gbogbo adarí, má ṣe ṣìwàwù. Ojú ò lè ti Ọlọ́run láéláé. Irú ẹ̀bùn wo lọ́lọ́run dà lù ẹ́? Ọlọ́run ti ní arọ́pò ńlẹ̀. Tíyàn bá ti lè ṣìwàwù báyìí, ẹni yẹn ló máa gba ipò yẹn. Ẹlẹ́lẹ́nu ò ní gba ìṣèwàṣe lórúkọ Jésù. Point 2. Ní ó ní tá bá ka 1 Samuel 16 verse 1 síwájú, Ọlọ́run nínú ìṣe ó ń darí àwọn ìgbésẹ̀ àti ọkàn Samuel, that is èrò Samuel, láti yẹra fún àṣìṣe káṣìṣe títí ó fi dé ọ̀dọ̀ ẹni tí ó yẹ, ẹni bí ọkàn Yahweh. Ó fún Samuel ní ìlànà náà, ó sì fi Dáfídì hàn. Òun kò ní fàyè gbà kí àṣìṣe ìṣáájú ó tún wáyé lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí ohun tí mo sọ síwájú, gbogbo àwọn ọmọ tó kó sílẹ̀ bó ṣe mí ni tí mo ṣàṣìṣe àkọ́kọ́ ẹ̀ pé ṣé ọmọ ọgbọ́mọ ẹni àkọ́kọ́ lélẹ̀, àwọn ẹni ló máa jẹ́. Olúwa ní má ṣe bẹ́ẹ̀ o. Ẹni ọkàn lèmi wò, mi ò ń wojú o. Okay, number 1. Number 2, Olúwaṣẹ́ ni kò ń ṣòun. Olúwaṣẹ́ ni number 3. Tó bá dé number 6, mo ti mọ̀ pé number 7 ló wà ńlẹ̀. That's the last person. Màá ti mọ̀ pé definitely ẹni ló máa jẹ́. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé èèyàn kan pé ló kù nílẹ̀, ó tún béèrè lọ́wọ́ Olúwa tó ní kò ń ṣòun. Ó wá ń wòye pa kí ló ṣẹlẹ̀. Arákùnrin wa ń bíbà. Ṣé bí àwọn ọmọ ẹ̀ mo ní kó kó wá sí ibà? Ṣé ó gba ọmọ ẹ wá lélẹ̀ bí? Ó ní ẹjọ́ ẹ má bínú sà, ẹ má bínú wòlé Ọlọ́run, ẹ má bínú. Ó sì kọ ẹyọ kan, ó wà nù oko nítorí wọn kà sí ọmọ. Ṣùgbọ́n Ọlọ́run sọ déèyàn pàtàkì. Olúwa a change situation náà lónìí. A sọ wá déèyàn pàtàkì. Níbi táwọn èèyàn ti ń dọ̀tí wa, a máa dé ènìyàn ọ̀tọ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Now point 3. Ọlọ́run fọwọ́ sí yíyan Dáfídì gẹ́gẹ́ bí ọba pẹ̀lú ìfàmìróyàn ẹ̀mí mọ́ tó yàtọ̀. Wọ́n tá bá wo Iṣẹ́ àwọn Àpọ́sítélì 10:38 tó ń sọ nípa bí a ṣe fi ẹ̀mí mímọ́ àtàgbára yan Jésù Kristi tó sì ń ṣe oore káàkiri, tó ń wọjú lé káàkiri ṣoore kiri, tó sì ń tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú oppression òkùnkùn. Now, níwọ̀n bí ó ti jẹ́ pé òun ni ó rán Samuel, abájọ tó fi ṣe àwọn iṣẹ́ ńlá àti ààbò àtọ̀runwá tó jẹ̀gbádùn gbogbo rẹ̀ ṣáájú àti lẹ́yìn ìfìjọba rẹ̀, ó gbọ́dọ̀ máa pòǹgbẹ fún ìfàmúróyàn rẹ̀. Kété ńgbà tí Samuel tó da òróró sí lórí láti inú ìwo, ọ̀nà ẹ̀mí mímọ́ ó sì bẹ̀rẹ̀ sí ń darí Dáfídì. Àwa náà á láti máa pòǹgbẹ fún ìfàmúróyàn Ọlọ́run. Òun ló máa lè mú wa ká tayọ bí Daniel ṣe tayọ láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ní ìlú Nebukadnezari. Now point 4. Lẹ́yìn ìfọwọ́sí Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run ṣètò ìtẹ́wọ́gbà Dáfídì láti ọ̀dọ̀ ẹ̀yà Júdà àti lẹ́yìn náà láti ọ̀dọ̀ gbogbo àgbà Ísírẹ́lì.
Ọlọ́run nìyẹn nínú iṣẹ́ ìṣàkóso. Ó ń ṣiṣẹ́ nípasẹ̀ Dáfídì àti láti lè mú kí ìjọba náà wà ní ìṣọ̀kan pẹ̀lú àṣeyọrí ní ẹgbẹ̀rún ọdún ṣáájú ìbí Kristi, that is 1000 BC, pẹ̀lú lílé àwọn ará Hítì jáde láti ṣàgbékalẹ̀ Jerusalem gẹ́gẹ́ bí olú ìlú náà àti ibùgbé àpótí ẹ̀rí Olúwa, èyí tó tún jẹ́ àmì ìṣọ̀kan. Praise the Lord. Tá bá wo àwọn pọ́ìntì yìí one after the other. Nígbà tí ó di pé ọba Sọ́ọ̀lù ṣe olóògbé, ṣé mọ̀ pé tó bá ní ọba ìdílé ẹ̀ lẹ́kọ̀ọ́ tún jọba, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ mẹ́ta ló kú pẹ̀lú ẹ̀ lórí òkè níbi tó ti lọ jagun. Ìkànnù wọn ṣàpàpà jẹ́ ọba Ishbosheth, ṣùgbọ́n Ọlọ́run ti sọ wípé ẹni bí ọkàn mi yé òun ń fi àwọn èèyàn yìí fún. Ó ń ṣe ní pé ìdílé Sọ́ọ̀lù ṣe ló ń lọ́lẹ̀ sí nígbà tí ìdílé Dáfídì tó ń gòkè tó ń strong sí. Dáfídì sì jẹ ọba ilẹ̀ Israẹli nígbà tó gbé ọmọ 30 ọdún ní Hebron fún ọdún 7 àti oṣù bíi 6. Àwọn àgbààgbà Israẹli lápapọ̀ wá kóra wọn jọ, wọ́n ṣẹ̀ wá gbà gẹ́gẹ́ bí ọba. Ó wá jọba lórí Jerusalem. Ó lé àwọn ará Hítì jáde pé àwọn t'Olúwa ti ní kán lé kúrò ilẹ̀ lérí wa lélẹ̀. Pàápàá jùlọ ohun tá à ń pè ní àpótí ẹ̀rí Olúwa, àrí bó ṣe ṣe tó jẹ́ àmì ìṣọ̀kan àwọn ará ilé Israẹli. Ìṣọ̀kan ṣe ohun tó ṣe kókó. Tá bá dẹ̀ rí àwọn àdúrà tí Jésù Kristi gbà nínú John chapter 17, ó ń gbàdúrà fún ìṣọ̀kan àwọn agbo ìgbàgbọ́. Pé èmi ń ṣe ti sẹ́lẹ̀ o, èmi ti KNS, èmi ti Redeem, èmi ti Christ Apostolic Church, aláti jẹ́ ọ̀kan nínú Kristi. Jésù Kristi ní pé gẹ́gẹ́ bí bàbá mi àti èmi ṣe jẹ́ ọ̀kan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà jẹ́ káwọn èèyàn lè jẹ́ ọ̀kan. Àdúrà Jésù ni ẹ lọ kà dáadáa, John chapter 17 rather. John chapter 17. Àdúrà Olúwa wa. Ṣé wọ́n jẹ́ ẹni tó ní ìṣọ̀kan nínú Olúwa? Àbí onímàdàrúmàdàbọ̀ ni wọ́n jẹ́? Wọ́n má ṣe jẹ́ irinṣẹ́ lọ́wọ́ òkùnkùn. Má jẹ́ kí èṣù yá ọ lò. Tá bá wo bí part Solomon ọlọ́gbọ́n tó jẹ́ òmùgọ̀. Ó sì ní 700 obìnrin, àwọn ọmọ ọba àti 300 àlè, àwọn aya rẹ̀ sì yí ní ọkàn padà. Ìyẹn ní chapter 11 verse 3. Olúwa dẹ̀ ti sọ̀rọ̀ púpọ̀ ní Deuteronomy 17 verse 17. Àwọn ojúṣe ọba, ohun tó gbọ́ lọ ṣe. Solomon ló ti tó jẹ́ ọlọ́gbọ́n. Ó jẹ́ ẹni tí Ọlọ́run gbé ga gidigidi. Ó jẹ́ ẹni tí Ọlọ́run fojú rere yàn. A rí nínú àwọn ọmọ Dáfídì tí wọ́n ní lọ́kàn pa wọn láti jẹ ọba nítorí pé ìdílé ọba gan ni màmá tí wọ́n ti wá. Irú àwọn Mágídì. Mò ń sọ nípa Absalom, Adonijah, ọmọ ìyá kan náà ni wọ́n. Wọ́n tẹ̀ fẹ́ gba ìjọba lọ́wọ́ bàbá wọn. Ọdún tí Ọlọ́run fi ṣẹ́gun Absalom. Ìgbà tó tún máa dìgbà tí Dáfídì tún di ògbó tán tí ó pé ààrẹ ò lè mọ́. Adonijah tún lọ, ó tún gbọ́n àyíníke láti lè jẹ́ ọba Israẹli. Ṣùgbọ́n náà ń dìde nínú agbára ńlá rẹ̀ nítorí ohun tó bá ti sọ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ohunkóhun tó bá ti pinnu kò sóhun tó lè yí padà láéláé. A sì gbé Solomon, a sì sọ di ọba. Ta ni Solomon? A lè mọ̀ pé ìdílé ló ti wá. Ta ni màmẹ́? Wọn ò já mọ́ kankan. Bàbá tẹ̀ sọ pé Solo, èèyàn tó jẹ́ Súlè, ẹni tó jẹ́ ọlọ́gbọ́n. Ṣùgbọ́n Ọlọ́run fún ní ọgbọ́n, fún ní òye. Tá bá dẹ̀ wo gbogbo Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ sí ń bá rìn gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìdájọ́ rẹ̀. Ìyá àkọ́kọ́ tó mú kó jẹ́ gbajúmọ̀ láàrin gbogbo èèyàn lágbàáyé. Wọ́n nípa àwọn kan wá, wọ́n kọ́ ọmọ wọn wá. Ìkan gbé ọmọ òkú dání, kan gbé ọmọ àyè dání. Ó ní ọmọ àyè ní tòun. Eléyìí ló na ọmọ òkú. Ní àwọn jọ bímọ nígbà kan náà tó ti tọ́. Ṣùgbọ́n òun sùn lórí ọmọ tiẹ̀, ọmọ ẹ̀ kú. Ìgbà tó wá di òru, ó wá gbọ́mọ títí òkú wá gbé sọ́dọ̀ tó wá gbọ́mọ àyè wá. Ẹ máa gbọ́rọ̀. Solomon ká ẹ̀mí èjì ṣá ń jà lórí ọmọ àyè lọ́rọ̀ kan ṣá. Kò sẹ́ni tó na ọmọ òkú. Ok, kò sí problem. Ẹ bá mú idà. Ó ní kó ṣá ọmọ àyè yẹn sí méjì kan pín kó má di pé bí nìkan náà obìnrin bá pariwo pé jọjọ ẹ má ṣá. Èmi kọ́ mo ní ẹgbẹ́ fún ẹnìyẹn tó ní ní. Igi nínú wọn láti ṣá ni o. Ká kú mọ̀ pé kò sí problem. Solomon wá gbé dájú ẹni tó ń jà fún àyè ọmọ pé kọ́mọ ẹ má kú. Òun gangan ló jẹ́ màmá ọmọ yìí. Ọ̀rọ̀ yìí ó tàn káàkiri gbogbo ilẹ̀ Israẹli. Wọ́n rí pé náà ti yan ọba tuntun tòótọ́. Praise the Lord. Àti gbogbo bí aya ọba Sheba ṣe wá. Queen of Sheba tó wá síbẹ̀ tó fẹ́ wá mọ ẹni tí Solomon jẹ́. Wọ́n ti sọ ròyìn nípa ẹ̀
tá bá ka bẹ̀rẹ̀ dáradára from that chapter 10, that First King chapter 10, ó ní ó wá tó wá fẹ́ fojú ẹ̀ rí gan, ó wá rí pé nǹkan tó tẹ̀ sọ fún òun díẹ̀ nínú nǹkan tó òun rí, ó rí pé dájú ọba Solomon yìí Ọlọ́run kún fún ọgbọ́n, Ọlọ́run kún fún òye. Ṣùgbọ́n wá wò ọ̀nà Ọlọ́run olùṣàkóso ńlá ní lẹ́nu iṣẹ́ bó ti ń ṣiṣẹ́ nípasẹ̀ àwọn ìlànà àtàwọn ènìyàn pàtàkì láti rí dájú pé Solomon gun ìtẹ́ bàbá rẹ̀ Dávidi, ó sì gbé ìjọba náà lé lọ́wọ́. Ẹ bá kà gbogbo chapter 3 verse 16 to 28, àrí bí àwọn Nathan, wòlíì Nathan bá ṣe bó ṣe kọ́ ní ọgbọ́n, bó ṣe máa ṣe, bó ṣe di ẹni tí ó wá pàpà gorí ìtẹ́ bàbá rẹ̀. Point 2, Ọlọ́run mú kí ó jẹ́ ẹni àpọ́nlé púpọ̀ fún ọgbọ́n ńlá tí ó fi fún ṣàkóso